A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Bàbári bàbá mẹ́ Allah ó yẹ ká mẹ́tọ́ wá Allah ká tọrọ ìkẹ́ ìgẹ̀ fàdámẹ́lì lórí Allah ká tọrọ ìkẹ́ ìgẹ̀ fàdámẹ́lì lórí. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú ọlọ́njọ́ máa bá Nábì wa Muhammadu. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ ọlọ́njọ́ máa bá Maulana Sheikh Adam. Àlékún ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ ọlọ́mbà mo bá gbogbo àwọn àlùfáà wa, bàbá wa àgbà, àfáà àgbà tó ní Maulana Mudirul Markaz slow connection, bàbá wa àgbà Mudirul Markaz ọlọ́mbà wa sàlékún àlàáfíà fún wọn. Albarka la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ọ̀rọ̀ wo ní pọ̀ lálẹ́ yìí tí ẹ bá wojú fógámù wa ń ta sọ ní wípé Dr. Bajaj kí lọ́kàn níbi ọ̀rọ̀ Markaz. Al-Qur'ani fi ń sọ fún wa wípé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wattaqu fitnata la tusibanna alladhina zalamu minkum khasatan wa'lamu anna Allaha shadidul iqab. Ọlọ́run ní ẹ bẹ̀rù fìtínà. Ìta ń pè ní fìtínà wàhálà kan ni, ìta ń pè ní fìtínà ìdààmú kan ni, ìta ń pè ní fìtínà ń tọ́já sí ké bí Ọlọ́run bá sọ fìtínà yẹn kalẹ̀ sínú ilé kan gbogbo bẹ́ẹ̀ ó sì dààmú. Ọkùnrin tí ń bá ń bẹ́ẹ̀ bí ó dààmú, obìnrin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó dààmú, ọmọdé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó dààmú, àgbàlagbà ó dààmú. Kí ló wá kan ìwọ Dr. Bajaj tó fi já sí pé wọ́n lọ ń bá wọn competition letter sí under Markaz? Ìwọ tó já sí pé òórùn kárí ayé Dr. Bajaj, ìwọ yìí kan náà lọ gbalẹ̀ mọ́sálásí. Dr. Bajaj, ìwọ yìí kan náà lọ gbowó mọ́sálásí tí wọn ò rí mọ́sálásí. Dr. Bajaj, ìwọ yìí kan náà lọ ń gbọ́kùnrin lójú, lọ ń gbóbìnrin lójú. Wataku fitinata èsè Markazi, wataku fitinata èsè ara wa, wataku fitinata èsè ọmọlé wa, wataku fitinata kèésè family house wa ló ti kéwú. Láti dáadáa ní gbogbo ayé ti mọ̀ ìpalábùrú ni ọ́, láti dáadáa ní gbogbo ayé ti mọ̀ ìpè oníkèéta ni ọ́, láti dáadáa ní gbogbo èèyàn lápapọ̀. Kò sẹ́ni tí ó mọ̀ Dr. Bajaj pé kò ṣe gbé àmánà sọ́dọ̀ rẹ̀. Kí ló wá kàn ọ́ níbi ọ̀rọ̀ petition letter? Kí ló kàn ọ́ níbi ọ̀rọ̀ àfáà sọmọkéwú? Ìjọ́ tí ilé àfáà àti yín ti ń dàrú, ìjọ́ tí àárín àfáà àti yín pẹ̀lú àwọn ọmọ kéwú tẹ̀ẹ́jọ kéwú mẹ́, ìjọ́ tí ti ń dàrú, ta ló dá sí? Markaz wo lẹ gbọ́ tó dá sí mẹ́? Wataku fitina, ẹ bẹ̀rù fitina. Ṣé Baba Lágége wá kéré nínú ayé ni? Ṣé Baba Lágége kéré láti báyàn wí nínú ayé? Baba Lágége ò kéré. Baba Lágége ń bọ́ mọ kéwú wọn wí. Ìwọ Dr. Bajaj àti wọ́ àti Shaitan Saman àti ẹlẹ́ẹ̀kẹta yín ẹ̀ sì lọ competition lórí àwọn ọmọ Baba Lágége. Kí lẹ fẹ́ gbà mẹ́? Kí lẹ fẹ́ gbà níbi petition letter tẹ́ ń kọ lérí ọ̀rọ̀ àwa ọmọ Baba Lágége? Ṣé Baba Lágége kéré? Wallahi Baba Lágége ò kéré. Àtijọ́ tẹ̀ tí ń dánwó èrè wò, Baba Lágége ọba yín fọwọ́ sí ni o. Tí wọ́n bá yín ti ọwọ́ bọ̀, wallahi ẹ mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Ẹ lè rí àwọn Markaz kankan kọ́ ya látẹnujẹ. Ìwọ kan yìí náà, ìwọ náà lọ máa ń ṣàdúrà bẹ̀rẹ̀ ní patí. Ìwọ kan yìí náà, bí wọ́n bá ṣe patí, ìwọ yìí náà ni wọ́n pè. Ìwọ kan yìí náà, gbogbo bí tí wọ́n gbọ́dọ̀ ti bá àfáà àtọ́lọ́hun tànábì, gbogbo bí tí wọ́n ti bá Maulana Sheikh Adam, gbogbo bí tí wọ́n ti sọ̀tàn pé wọ́n bá Maulana Sheikh Kamaluddin Al-Adabi, gbogbo bí tá àti rí tàn pé kódà wọ́n bá Baba Lágbàjì ń bẹ, ibẹ̀ ni wọ́n ti ń bá wọ àfáà yìí ń bẹ. Ìwọ Dr. Bajaj, ìwọ kan yìí náà là ń bá lòtẹ́ẹ̀lì, wọ́n ní wọ́n fẹ́ sí hòtẹ́ẹ̀lì ìwọ yìí náà wọ́n pé tá bá fi ẹ́ sílé ọtí, ìwọ kan yìí náà lọ́lọ́ fẹ́ ṣàdúrà bẹ̀rẹ̀ ń bẹ. Dr. Bajaj, bí wọ́n bá fẹ́ sílé aṣẹ́wó, ìwọ kan yìí náà ni wọ́n ń pè síbẹ̀ ìpè wá bá wọn sílé aṣẹ́wó. Ṣé Kùránì tẹ́yìn kénu? Gbogbo ọ̀nà tí wọ́n ń gbà bára láyé ní Dr. Bajaj mọ̀. Tẹ́ẹ̀sì lè rí ọmọ Markaz kan, tẹ́ẹ̀ lè rí ọmọ Àdàbíyà kan, tẹ́ẹ̀ lè rí ọmọ Sumaratul Mu'minin kan tọmọ bára náà gbà. Àgàgà ọmọ Markaz. Gbogbo ọ̀nà tí wọ́n ń gbà tí wọ́n fi ń gbà bára láyé lọ́kùnrin yìí mà tí wọ́n fi ń gbà bára. Dr. Bajaj, Wataku fitina. Gbogbo ọjọ́ tó ti ń ṣe tí kálukú ń dákẹ́, má rọlù Markaz o. Dr. Bajaj, má di ọ̀dọ̀ Markaz o. Má di ọ̀dọ̀ Markaz o. Má dọ́dọ̀ wa
Babalágége ò kéré nínú ayé o Dr. Bajaj Babalágége ò kéré nínú ayé wọn ò kéré ìwọ ọlọ ń kún àwọn tí ń competition letter ká máa kọ́ lórí àwa tá a jí ọmọ Babalágége gbogbo ayé bá wa gbọ́ ìwọ kan yìí náà ni wọ́n gbé tó prógámù fún ọ ipe ẹsẹ̀ tó prógámù ìwọ kan yìí náà lọ́lọ́ ti lọ wá àwọn tí ó máa pè wọlé ẹni ẹ pé àsìkò báyìí ni ẹ pé nọ́mbà tẹ́sí pè sí ni tí ẹ bá jàjà wá rí ará àta tí kọlù rẹ̀ wọlé Dr. Bajaj ó sì kọ́ tiẹ̀ ìgbọ́ tẹ́ni yín wí dákun tẹ́ni ń bá ń gbọ́ mi ó lè pè padà ó lè pè wọlé padà tóun náà sì ti mọ̀ yí pé kò lè pè láyéláyé kọ́ wọlé mọ́ Dr. Bajaj aburú tẹ̀ ń ṣe yìí ṣé ń tọ́ fẹ́ fi kalẹ̀ fáwọn ọmọ ni orin tábò tó kọjọ́ kìíní àná pé fàkẹ́yìfà bima ya'tuna min ba'di asrikum tó bá já sí pé bẹ́ẹ̀ ṣe máa ṣe ìsìláàmù lọ ní sí àgbákò tẹ́ fẹ́ fílẹ̀ fọmọ tiẹ̀ ni ẹ wo yẹlẹ wo lẹ mọ́sálásí wọ́n pariwo mọ́sálásí afẹ́kọ́ mọ́sálásí ni o afẹ́kọ́ mọ́sálásí ni o afẹ́kọ́ mọ́sálásí ni o kò sẹ́ni tó mọ ibi tí mọ́sálásí ń wọlé sí dìsín gbogbo owó tán gbà lórí ọ̀rọ̀ mọ́sálásí kò sẹ́ni tó mọ ibi tó wọlé sí ọ̀wá sí ẹni tó lè béèrè pé àfáà yìí Dr. Bajaj níbo lówó lẹ mọ́sálásí ń wà kò sẹ́ni tó lè bí títún wá fẹ́ àfẹ́ ti gbogbo àwọn tó kù tán fẹ́ ṣe dáadáa wọ́n wá ní wà lẹ́yìn àfáà pọ̀ fa ìbáwọn kan ni wọ́n gbowó mọ́sálásí lọ́wọ́ wa ta mọ́bí tó wọlé sí ẹ̀ sì ń fi tiyín ẹ̀ fi ń tẹ̀ ń jẹ lónìí ẹ̀ fi ń ba ọ̀la àwọn ọmọ yín jẹ́ ṣe bẹ́ẹ̀ bímọ bàbá wa alájẹ́ àgbà wọn ọ̀bẹ̀ yín wọn jẹ́ ni wọ́n fi ń ṣàdúrà fáwọn ọmọ wọn Maulana Sheikh Adam Abdallah Al-Hilori bàbá ọba ò níjẹ́ ni wọn ò fi àná wọn kan fi bò níjẹ́ ni kí ló sọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfà kí ló ṣe yín lóde òní tẹ́ ń fi tẹ́ fẹ́ jẹ lónìí tẹ́ fi ń ba ọ̀la yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ń fi tó fẹ́ jẹ lónìí ọ̀pọ̀lọpọ̀ ń fi tí ń jẹ lónìí wallahi wọ́n sì fi ń ba ọ̀la jẹ́ ọ̀la fọ́mọ rántí ni pé fàkẹ́yìfà bima ya'tuna min ba'di asrikum ìsáàtà mahaza fàlìyànù zalika li wuzara ẹ fi mọ́sálásí tẹ kọ́ látijọ́ yìí hàn wá Dr. Bajaj Sheikh Ahmed Mukhtar ní sùúrù lérè ẹ̀yìn rẹ lọ́mọ bẹ̀rẹ̀ mọ́sálásí ọmọ ti yọrí ẹ̀ Alfa Jamiu àmì ọlọ́run ẹ̀yìn rẹ lọ́mọ bẹ̀rẹ̀ mọ́sálásí ọmọ ti yọrí ẹ̀ àti mọbi tá a lè wá Mukhtaru sí àmọbi tá a lè wá Alfa Jamiu àmì ọlọ́run àmọbi tá a lè wá sí Alfa wa ẹ̀bùn olúwa àrẹ àríri àmọ̀mọ́bi tá a lè wá sí níbo la fẹ́ wá wọ́ sí látijọ́ yìí níbo la fẹ́ wá wọ́ sí Dr. Bajaj ọ̀wárí kankan tó dáa ṣe mọ́ àfikún ọmọ bàǹkan jẹ́ kí lẹ́sẹ̀ Babalágége kí ni ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Babalágége lọ́dọ̀ rẹ̀ ọmọ Babalágége wo lórí ti ẹ̀rù àmọ́ àtijọ́ tí àfáà wa gbà Sheikh Abdulwasin Jakmal Atayese ìjọ tó ti fún ọ ní red card láyé rẹ̀ ti bàjẹ́ àfáà tá ń sọ yìí Dr. Bajaj ìjọ tí wọ́n ti fún ní red card ọjọ́ tí wọ́n ti fún ní red card wallahi alazim ọjọ́ náà láyé rẹ̀ ti bàjẹ́ ẹ bá ń ṣe ẹ prógámù yìí ẹjọ́ kan Dr. Bajaj lára ọjọ́ tí wọ́n ti fún ní red card lérí kíni lérí àtẹnujẹ yìí náà ni ẹ sì gbá ẹ gbogbo yìí náà lọ́nà láyìn náà ẹ àríbì kan ta lè wá yín sí ṣèbínú àwẹ̀ nìkan nínú àwọn obìnrin kan náà jáde sórí nẹ́ẹ̀tì tó lẹ gbó lọ́wọ́ Dr. Bajaj Bajaja Yubajiju Bajaj wọ́tọ̀ bá mọ̀ náà nu Bajaja nu ẹ bẹ̀rù Ọlọ́run wataku fitna gbogbo tẹ́ǹsẹ̀ yìí tẹ́ lérò pé bọ́yá astaghfirullah kan lẹ́ni àbí àwọn kan ọba yín túbá lọ́dọ̀ Ọlọ́run àgbákò rẹ̀ ń bọ̀ wàhálà rẹ̀ ń bọ̀ ìdààmú rẹ̀ ń bọ̀ ẹ má fi tiyín ẹ má fi bayé àwọn ọmọ tẹ́ bí jẹ́ ẹ má fi tiyín ayé tiyín tó ti rí bú ti rí ni ẹ má fi ba ọ̀la àwọn ọmọ tiyín jẹ́ a mọ̀ pé kò sí tí ò jẹ́ níbẹ̀rù Ọlọ́run mọ́ lẹ́mìí tó tayọ ẹgbẹ́kẹ́gbẹ́ tẹ́ ti wọ̀ ẹ̀yìn yìí kan náà lẹ́ni ẹ mú ẹ lọ pádánù ẹ mú ẹ lọ sọ́sódò ẹ mú ẹ lọ sọ́síbì kan ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run kí làwọn ọmọ Babalágége kí la ṣe fún yín kí ni ẹ̀ṣẹ̀ bàbá wa gbà Mudirul Markaz lọ́dọ̀ yín ẹ sọ ká yọ gbọ́ ẹ sọ ẹ̀ṣẹ̀ bàbá wa gbà Mudirul Markaz ẹ sọ fún wa ká yọ gbọ́ ta ni bàbá Mudir ta ni wọ́n kọ lẹ́tà sí rí pé tọ ẹ̀yin ọlọ́pàá ẹ bá àrẹ́sì ẹ bá ń gbé gbogbo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ṣe lérò pé ẹ mọ̀ kébẹ̀ ẹ ṣe ń tọ̀ làṣírí yín tú ni wallahi bẹ́ẹ̀ tí ń ṣe làṣírí yín tú àbábí ọ̀run kan yìí náà kọ́ ni
kí làwọn ọmọ bàbá lágége kí la ṣe fún yín ń táwọn ọmọ bàbá lágége bá ṣe ní kẹ́ sọ Dr. Bajaj ẹni ẹ mú wọn ni ẹ sọ wọn sí kìnnìkan ni ẹ bá ti mú wọn ẹ gbé wọn lọ ilé ẹjọ́ ẹ fá kọ́ọ̀bù sí wọn lọ́wọ́ sáà pààyàn ni àfàdíyà wọn ò béèrè èèyàn lọ́wọ́ wa a ṣe fọwọ́ náà yín ẹ sọ̀rọ̀ sáfà wa a sì dá yín lóhùn kí ló ti kàn wọ́n ọlọ́pàá ń bẹ̀ ẹ̀ ń tẹ́tí láìfù wa ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa kò sẹ́ni tó mọ̀la Ọlọ́run nìkan ló mọ̀la wallahi lazim in ti ń fi ọlẹ́mi balẹ̀ lónìí ó ti fa àwọn ìkẹlẹ́mi balẹ̀ lánàá fàtẹ́ padà sórí ibú lórí ẹ̀ kí lọ́kàn Ọlọ́run tí ò ní kọ́sítọ́mà ṣé Usasili rahmatullahi alayhi àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ẹ sọ̀rọ̀ rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa kò sẹ́ni tó mọ̀la wallahi kò sẹ́ni tó mọ̀la ẹ fi agbára tí ń bẹ lọ́wọ́ yín lónìí ẹ fi ṣe rere ẹ fi ọlọ́lá tí ń bẹ lọ́wọ́ yín ẹ fi ṣe rere ẹ fi iyì oníyì tí ń bẹ lọ́wọ́ yín ẹ fi ṣe rere ẹ fi àṣẹ t'Ọlọ́run gbé fún yín ẹ fi ṣe rere ẹ má fi ti àwọn èèyàn mọ́lé mọ́ àwa la bẹ́ẹ̀ ẹni tàbá ní kí wọ́n mú ta ní ó bí wa kò sẹ́ni tí ó bí ọ́ àmọ́ wallahi Ọlọ́run ó bí ọ́ kò sẹ́ni tó lè bí wa ọgbàgbé ni ọgbàgbé tàn Kárúnà ni ọgbàgbé tàn Fíráúnà ni ọgbàgbé tàn ọ̀pọ̀lọpọ̀ àfà nínú ìlú yìí nínú Ìlọrin ọgbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìtàfà nílùú Ìbàdàn ọgbàgbé ìtà ọ̀pọ̀lọpọ̀ àfà tí wọ́n sọ pé ta lọ lọ́run Ọlọ́run padà yọ sí wọn ni gbogbo agbára tó bá lè wù kó lé ní gbogbo àṣẹ tó bá lè wù kó lé ní gbogbo ìdà tó bá lè wù kó lé ní afọ́n fúngbà kan ni àwọn ìkẹni wọ́n lò tán fi gbà lọ́wọ́ rẹ̀ àwọn ìkẹni wọ́n lò sẹ́ wọ́n gbà lọ́wọ́ wọn ni wọ́n gbé fún ọ mọ́ wàá gbàgbé pé wọ́n gbà lọ́wọ́ tiẹ̀ náà tí wọ́n gbé fẹ́ lómi náà níjọ́ tó bá wá sí ń bẹ̀ mọ́ kí ni ká máa sọ nípa rẹ̀ yìí là ń sọ lẹ́yìn àwọn àfáàgbà Maulana Sheikh Ahmed Al-Rufai babalábí kan dòní là ń sàdúrà fún babalábí kan tí báwọn àká àtàwọn babalábí kan lọ́jọ́ lùgbà kí ló dé tó fi jásí pé babalábí kan ló kù tá ń dákọ ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfó Olúwa Bajaj ọ̀rọ̀ mọ́ríkà sí ọ̀kan Bajaj Dr. Bajaj ọ̀rọ̀ mọ̀ríkà sí kọ̀kan sára wa sọmọlé wa sára family house wa gbogbo wa náà lámà gbogbo ayé lọ́mọ ipò bìlọ́ngì sọ́dọ̀ àfáà Aládò ẹnìkan ni ọmọ bìlọ́ngì síbẹ̀ ẹnìkan ò sì bínú ẹ̀ àmọ́ dákun lẹ́yìn eléyìí wallahi summa billahi kò sí tẹ́ bàbọ̀ fàjà alínáwó àmbá manzura òun lẹ́jọ bàbọ̀ àyàfi tí àwọn àtàjọ mọ́ babalágége bá porí yín láì dálókù babalágége bàbá yìí ò kéré nù ayé náà Mudiru bàbá Mudiru fẹ́ni tí ń rí yìí ti ń bínú káwọn lítàn yẹ wọ́n lè jìká ẹni rí yìí ti ń bínú káwọn lítàn yẹ wọ́n lè jìká ẹni rí yìí ti ń bínú bàbá Mudiru ẹ̀yin ni wọ́n ń bínú lára wa o bàbá wa gba Mudiru Markaz wọ́n ló ṣe jásí pàǹtẹ̀lé yín àwa sì mọ̀ yí pé wallahi ẹ̀yin làwọn tẹ̀lé tá a fi kú kọ́lá bàbá dàdí kìyàmà ẹ̀yin tí yín làwọn tòsí ní tòsẹ́yìn àwọn olórí ibú assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.